A tún ti dé bí a ṣe ń dé lójoojúmọ́ là á máa fún yín ní ìròyìn nípa àwọn Yorùbá actors àti àwọn Yorùbá actresses. Lónìí, ìròyìn nípa Òjò Pagogo la mú wá fún yín lénìí. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ gbìyànjú láti tẹ subscribe button tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí. Ẹ tẹ subscribe button o, ẹ kú dédé wò yìí, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣàlàáfíà la bá yín, ṣé inú yín dùn, ṣé ara yín yá, ẹ kú ojúlọ́nà ìròyìn tí a mú wá fún yín lénìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Ẹ máa bá wa ká lọ ká lè tú pẹpẹ ọ̀rọ̀ fún yín lénìí nípa Òjò Pagogo. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé Òjò Pagogo ojú rẹ̀ ó ṣe bákanbàkan. Òun gangan ló post rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó post rẹ̀ wípé ó ní òun fọ́ lójú nínú fíìmù kan. Ó ní òun fọ́ lójú wípé òun fọ́ lójú fún bíi wákàtí díẹ̀ lòun fi fọ́ lójú nínú fíìmù náà tó jẹ́ wípé ojú òun ò rí nǹkan kan. Ó ní kì í ṣe pé bóyá àwọn ń ṣe graphics àbí àwọn ń ṣe nǹkan kan ní ibẹ̀. Ó ní ojú náà ó ní ó fọ́ yanyan ni o, wípé òun ò fojú náà rí nǹkan kan. Ó ní ojú ẹyọ kan ló ń ṣiṣẹ́ ní gbogbo scene náà. Nígbà tí àwọn ya scene náà, ó ní ojú ẹyọ kan ló ń ṣiṣẹ́ o. Ẹ ṣáà rí bí ojú náà bí ó ṣe funfun bí ẹ ṣe ń wò ó lójú àwòrán yín lénìí. Ẹ ṣáà rí àwọn nǹkan tí àwọn òṣèré wa tí wọ́n máa ń là kọjá nítorí pé wọ́n fẹ́ ṣe fíìmù fún wa láti wò. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Bẹ́ẹ̀ sì ni àwọn míì wọ́n ó sì máa gbé wọn ṣépè, wọ́n máa bú wọn wípé wọn kò tíì ṣe tó. Ẹ̀yin tí ẹ mọ̀ wípé àwọn iṣẹ́ ribiribi ni àwọn òṣèré wa ń ṣe, ẹ gbìyànjú láti tẹ ọ̀rọ̀ àdúrà kan ránṣẹ́ sí wọn wípé iṣẹ́ wọn ò ní dìṣẹ́ mọ́ wọn lọ́wọ́. Lónìí, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Ire lójú gbogbo wa ó máa rí, ó tún dọjọ́ míì, ọjọ́ rẹ̀ ó dìgbà.